padà mọ́. Má pè é padà. Ta ni yín? Kí ló dé tẹ bá fẹ́fẹ́ rìnrìn àjò wọnú ilé mi? Ṣòrí wípé a bá fẹ́fẹ́ rìnrìn àjò wọnú ilé ẹ̀kọ́ la bá wá bí. Òyìnbó oní gold tó gbajúgbajà. Àwa mọ̀ wípé àwọn gold kan dé láti Dubai sínú ilé ìlànà. Wọ́n dẹ̀ ṣì wà ń bí. Ta ló forí ẹkùn sí gbẹ́rẹ́ kìyà fún yín náà? Kẹ́fì ìrùpẹ̀ lè wá sílé mi Jayọ̀lá láti wá gbé ọjà tí mò ń tà. Kò lè ṣẹlẹ̀ láyé. Ó ti wá ṣẹlẹ̀ náà ni. Kò lè ṣẹlẹ̀ àmọ́ ti ṣẹlẹ̀. Aláyé look at me o, bẹ́ẹ̀mi ṣe wà mí ò bẹ́jọ́ tó pọ̀ wá. Ara máa ń kọ mí gan, I dey vex, you get? Ká má rojọ́ jù, jẹ́ ká gbé ìbọ̀tà wá gbé kọ́níkàlùkù bá tiẹ̀ lọ, ìwọ́lẹ́jọ́ rẹ̀ ikú tó pọ̀ fọ̀ bí wèrè gan. Ó lè ní you crazy things, ẹ wọ́n ṣe wò. Ọmọdé aláriwo, ajá ìsìn ni ọmọdé, àgbò ìsìn ni ọ̀ nírọ̀rùn, ọ̀sẹ̀ ń jánu bọ̀ bí akẹ́kẹ́ ọkọ̀ tuntun ni. Òṣèṣe ti bá wa ṣé gbogbo àwọn táwọn sọ̀rọ̀ àǹdísì rẹ̀ ó ti ṣe wọn létí wọn lè gbọ́n kankan mọ́ kọ́ pariwo jù bẹ́ẹ̀ lọ. Ọ̀gbẹ́nu Lẹ́kì orí bó ti rí bàbá rí yọ lórí social media wọ́n pariwo ìyàwó iṣó àṣọlóògùn ńlá ni ọ́ lọ́ ń pọ̀ fọ̀ báyìí ọ̀bẹ̀rù àlá gbé góòlù ìjà máa mọ́ ara ti fẹ́ mọ́ kán mi palẹ̀mọ́ rẹ̀ já lọ. Tó bá gbé tó bá fọwọ́ kàn níbo. Kámúyọ̀kan kẹ̀dá yọ̀kan lára.